mọ̀jọ kò jíire bówẹ́ mọ̀ kò jíire ló pọ́nlé bá wà tí bojo kò jíire ní sáré bí ọmọ Bàdémọ́lá bá ti jíire ṣe bá bùṣe ǹjẹ́ ta ni mò ń pò rí o Abdulrahman olówó orí Olúfúnkẹ́ bàbá Adémídé bàbá kan níná ni mò ń ké sí ìgbà ọdún kan ni wọ́n kì í Abíọ́lọ́gbọ́n ẹ̀rọ ọmọ Bàdémọ́lá mo ní wọ́n kì í Abíọ́lọ́gbọ́n wọn fà ẹ̀gbọ́n rẹ̀ Adéọlá aláṣẹ Rich Gan Limited lónìí kí ọdẹlẹ́yìn bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ máa bọ́yìn aṣálẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí robi rírí ogun bẹ nílé ọgbọ̀n bẹ lóko àbáyá kúnlé títí ọmọ àbáyá rèbèrèbè àbáyá ni wọ́n ọmọ òdèrè kòkó ẹmọ ṣọ́ ọmọ ìpàkọ́ onípa kan là ń rí ẹni ẹlẹ́ni ní rí tẹni ìwọ ọlọ́mọ bá ké gbọ́ kó gbọ́ ké máa ṣe níjẹ́ gbúgbó ǹbàjẹ́ ń ṣe kíyà o kí mọ̀ ìlú bàbá tó bí ọlọ́mọ jáèlé o ọmọba jáèlé bàbá tó bí ọlọ́mọ mẹ̀bí wọ́n lọ máa fi júǹjẹ ẹ̀bù tí ń fọkọ ẹ̀dá pinnu ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ máa ń yọ̀ mọ́ òun ṣe ni ò lè pa ni ọmọ dúdú ló mọ bẹ́ẹ̀ ṣe níjọ́ tí pupa tó mọ bẹ́ẹ̀ ṣe kúkú sí nílé ọmọ mo rẹ́yẹ màmá roko mo roko tán ẹyẹ ti ti lọ ọmọ mo níṣu ń lé mi rọ́bẹ ọbẹ̀ tí ń bẹ̀lẹ̀ ìkúnlé bàbá tó bí ọlọ́mọ lónìí mo rí bá lọ́dọ̀ bàbá táwọn ọmọ ẹnigbó má dé ọmọ ẹnigbó ọmọ ẹnigbó kan àjòjì kan ò gbúdọ̀ wọ̀ àjòjì tó bá wọgbó yóò dẹni ẹ̀bá nílé ìbàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀bú ọmọ eré niwà òòṣà jẹ́ǹdà bí onílé yìí ni wọ́n fi ń pé Ifá Ìjẹ̀bú owó Kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó Igbá Ìjẹ̀bú owó Ìtọ̀ Ìjẹ̀bú owó Ọ̀tún Ìjẹ̀bú owó Òsì Ìjẹ̀bú owó Iwájú Ìjẹ̀bú owó Ẹ̀yìn Ìjẹ̀bú owó Kékeré Ìjẹ̀bú owó Àgbà Ìjẹ̀bú owó Dúdú Ìjẹ̀bú owó Pupa Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ní lówó lọ́wọ́ Ìjẹ̀bú ni ẹ o ọmọ eré niwà happy birthday to you wà pẹ́ láyé bí mo pẹ́ ṣe ń pẹ́ láyé o àdàgbà ohun nítòsí wà á dàgbà wà á dògbò ikú òjijì nípa ọ òní ohun gbé sọnù bí o ṣe bí ọmọ ikú tó bá kú ọ̀tàrí àgbà kú àrùn tó bá rùn ọ̀tàrí àgbà rùn ikú àdìkú ọ̀tá àrùn àdàrùn òdì wà á bẹ̀gbẹ́ pé wà á lalu yọ wọn ò nífẹ̀ẹ́ gbà fún ọ ló ń jẹjẹ lọ láṣẹ Èdùmàrè happy birthday to you happy birthday to you ọmọ Bàdémọ́lá happy birthday to you ìgbà ọdún kan ni.